tí aláṣọ̀fọ̀ bá ṣetán elépo pupa ló máa ń bá ṣeré. Mo ní nǹkan pàtàkì láti ṣe. Bí irú ètò máa ń ṣe ní yàrá ìtura mo fẹ́ kẹ́ ẹ bá mi wá mágùn tó gbóná dáadáa. Táwa mú ìrù ẹkùn tàfi lájà lọ́wọ́ Jane ẹ̀jẹ̀ aṣọ gidi gan. Bántálẹ́wà lọ́mọ ọdún 10 ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ti ṣẹlẹ̀. Mi ò sọ pé bàbá ẹ burú o, ẹni tí ò bá láṣọ tó nípọn kò lè bá bàbá ẹ dáṣà òde. Ẹ dákun èmi lọ́kàn délọ̀ pẹ̀lú ọ̀rọ̀ oyún ṣíṣẹ́. Ṣé ti tébùlù tí èèwọ̀n ni àbí máṣíìnì tí ó fi rìn pọ̀ kí lè jọra wọn. Orúkọ mi ni Dr. Jane aláìlera ni mí. Adúpẹ́ pé a dá ọjọ́ pé, adúpẹ́ pé a dá ìgbà kò, adúpẹ́ pé Ọlọ́run ọba mi òkè, ọba àríìró àlá elétí gbáròyé, ó kà wá kún alààyè ní ọjọ́ èní. Àfi yọ àwọn tí wọn ò sí mọ́, àmọ́ a fi ń gbé orúkọ Ọlọ́run ga ni. Adédoyin Kúkọ̀yí lórúkọ mi. Èmi lọmọ olómi méjì, ọmọ atẹ̀kànmọ́lẹ̀ pọ̀kan, ìkan mímu ìkan ìmú, ọmọ aládé 16, bẹ́mi lọmọ àròbí, ọmọ àtòrì. Mo kí ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò. Mo kí yín káàbọ̀ sórí ètò Gbajúmọ̀, ètò tí ẹ nífẹ̀ẹ́ sí, ètò tí Ọlọ́run ọba mi ti fi òǹtẹ̀ lò ní. Lórí ètò lénìí a ní àlejò pàtàkì, ẹni tẹ́ ẹ kọ̀wé pé ká gbé wá sórí ètò ni. Àwọn náà ò tiẹ̀ dẹ̀ wá ṣe iyèméjì bá ṣe pè wọ́n báyìí. Àǹtí lágbájá, àwọn olólùfẹ́ yín wọ́n ń wá yín lórí ètò. Àwọn náà ní àfi bí ẹni pé ẹ rínú, àwọn gan ti ń dúró fún pè wá. Ojú ti wá kojú lénìí, gẹ́gẹ́ ti ṣe gẹ́gẹ́, olólùfẹ́ méjì ti pàdé ara wọn. Ta ní àlejò tí mo wá ń perí gan látàárọ̀. Ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀, ká bẹ̀rẹ̀ ètò yìí ní pẹrẹ. Ẹ̀yin náà mọ̀ pé àárí ọjọ́ mú so lókùn, ká tó ṣẹ́jú páú ní ìsìn, àsìkò àti lọ́lé àti tó. Àlejò mi, ẹ máa wọlé bọ̀, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá. Adáṣe ìfẹ́ bẹ̀rẹ̀ ètò ẹ̀dẹ̀ mú jó yẹn ní pẹrẹwu. Ijó ti ń gbọ̀n yín tẹ́lẹ̀. Mo fẹ́ jọ yín ni, mo máa ìbẹ̀ ṣe máa ń jójó yín yẹn. Ṣé mo dẹ̀ kàn gbìyànjú ni kọ́lọ́run ṣàánú ni. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Yes. Ṣàlàáfíà ni. Àdúpẹ́. Ẹ kú ọjọ́ mẹ́ta. Yes ma. Ẹ ṣe àfihàn yín fún àwọn olólùfẹ́ yín nílé. Orúkọ mi ni Seyi Edun tí gbogbo èèyàn ń pè ní Shy, wọ́n dẹ̀ tún máa ń pè mí ní ẹja ńlá. Shy, ìnagijẹ nìyẹn. Àti ẹja ńlá. Bẹ́ẹ̀ni. Báwo ni kékeré yín ṣe lọ àǹtí Seyi? Èmi ni first born. Èmi làkọ́bí. Àkọ́bí. Wọ́n bí mi sí Mushin ní Pápájà. Mo lọ sílé ìwé àkọ́bẹ̀rẹ̀ Tóyọ̀ Nursery and Primary School ní Pápájà. Then mo lọ sí Lagos Anglican Girls Grammar School ní Surulere fún secondary school mi. Ìgbà tí mo ṣe tán mo lọ computer school kí tó lọ sí university. So time yẹn tí mo fẹ́ wọ university ni mo ti ní interest ní acting but kò bọ́ sí ní time yẹn. So mo lọ sí school, mo lọ sí Ọlábísí Ọ̀nàbànjọ, mo ṣe ILR ní diploma, then mo wá ṣe BSED ní. Ẹ ṣe BSED ní Edu. Mo ṣe yẹn ní degree course mi. Ọdún wo lẹ ṣe tán ní iléèwé gíga Bísí Ọ̀nàbànjọ? 2019. Ọmọ bíbí ìlú wo nìyí? Ọmọ Ogun State. Lápá abo nílùú Ògùn.
Ẹ̀gbádò ni mí. Ẹ̀gbádò ni yín, ẹ̀gbá méjì jára wọn níyàn àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Bá a wà náà ni. Bá a wà. Ṣé àti bàbá àti màmá àwọn méjèèjì ni wọ́n wá ní Ẹ̀gbádò? Ìlàró ni mo ń sìn mí, Ẹ̀gbádò náà ni. Ṣé mọ bí wọ́n ṣe máa ń kí wọn lọ́dọ̀ yín? Mi ò mọ̀ o. Ẹ ń lọlé. Ẹ̀kọ́ mo lọ síbẹ̀ rí. Èkó lẹ dàgbà sí. Èkó ni mo ti ṣe gbogbo life mi mọ̀. Ọdún wo wá ni ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní ṣíṣe? Professionally mo bẹ̀rẹ̀ ní 2009. Mo join àwọn Yorùbá theatre ní 2009. But at school, because literature students ni mí, ni mo ti máa ń act. Then ní church, mo wà ní drama group ní church. Abẹ́ ọ̀gá wo ni? Ṣé ní ọ̀gá kankan tẹ́ kọ́ṣẹ́ ní abẹ́ wọn? House of Wisdom Caucus ní Onípan ni mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú Shakiru Ọlọ́runṣọlá. Àwọn ọ̀gá yẹn wọ́n tó bí 4 ní caucus yẹn. So àwọn ni mo join ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ professional. Ó tó gbà ọdún mélòó lẹ lò pẹ̀lú wọn? 2 years. 2 years mo lò pẹ̀lú wọn. Eré wo wá ni ẹ kọ́kọ́ ṣe gbàrà tẹ́ máa bẹ̀rẹ̀? Ìgbà tí mo join wọn yẹn, actually èmi ò wá jẹ́ actress. Mo fẹ́ jẹ́ producer. So mi ní interest ní acting ní time yẹn because ìgbà tó yẹ kí n ti ṣe tí kò ti bọ́ sí nígbà yẹn. So time yẹn mo kàn fẹ́ jẹ́ producer ni. Wọ́n wá advice mi pé kí n máa ṣe ti acting náà mọ̀. So ìgbà tí ọ̀gá mi wá mú script kan wá ń gbà yẹn, wọ́n wá ní kí n rehearse. Wọ́n ṣàfún mi láwọn nǹkan tí máa ṣe. Ìgbà tí mo wá ṣe dáadáa. So ìyẹn ló wá jẹ́ kí ọ̀gá mi wá sọ fún mi pé kí n lọ wá owó díẹ̀ kí n fi wá produce movie. So that was my first time. So ìgbà tí èmi ní kọ́kọ́ ni mo produce ẹ̀, èmi àti lára àwọn ọ̀gá mi kan náà la jọ ṣe Akeem Adébáyọ̀. So àwọn ló ṣe everything. Ìyẹn ló wá jẹ́ first movie tí mo máa feature nínú. Ògo Ọlọ́run lórúkọ ẹ̀. Ògo Ọlọ́run ọdún wo nìyẹn? 2011 ni a ṣe. Ìgbà tí mo ti ṣe tán. Láti ìgbà yẹn títí dìsín, ó ti tó eré mélòó tẹ́ ti fi owó ara yín ṣe? Tí mi fi owó tèmi ṣe? Bẹ́ẹ̀ni. Mo ti ṣe Ẹja Ńlá, mo ṣe Game Master, Dara, mo ṣe Case Closed, mo ṣe 2 of a Kind, irú kan náà, Ọlọ́kà àti Ẹnìtàn, 7 báyìí. Ó ti jẹ́ 7. Èwo nìyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé jáde? Mo ṣẹ̀ṣẹ̀ mi ṣe 4 couple náà, 8. Àwọn ilé tí mo ṣe irú kan náà, Case Closed, 4 couple àti Ọlọ́kà 4 kò tí jáde. Wọn tí jáde, ẹ̀ṣẹ̀ ṣe wọ́n ni. Ṣé iṣẹ́ tíátà ṣé ó gbé yín? Ṣó pé yín? Iṣẹ́ tíátà, èmi ò ó wà okay because mi ò tí ṣòwò ṣọ́ọ̀tì ń dẹ̀. So àwọn movies tèmi dẹ̀ máa ń ṣe ó máa ń wọ́n. So kí tó ṣe èmi àti marketer àtijọ́ máa jókòó àtijọ́ máa sọ iye tèmi fẹ́ ná rè, iye tèmi dẹ̀ fẹ́ ta fíìmù mi lélẹ̀. Ṣé gbà kí tó lọ ṣe, tó bá ti gbà mi ní ṣe o. So at least díẹ̀díẹ̀ mi ò tí pàdánù owó díẹ̀. Owó tí mo fi bẹ̀rẹ̀ náà mo fi ń yí mọ́ra wọn. Àǹtí Ṣèyí, àwọn wo ni ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nídìí iṣẹ́ yìí? Bimbosh, mo like wọn gan. Mo mú wọn bí godmother mi ní industry because àwọn bá mi ṣe Ẹja Ńlá. Wọn ò fún mi ní problem rárá. Wọ́n dúró, in fact a ní crisis, wọ́n tún dúró extra day fún mi. Wọ́n dáwọ́ iṣẹ́ tó gbà ń bí kan padà. So àti gbà ẹni mo ti rí wọn bí role model. So mo like wọn gan. Mo dẹ̀ like bí ọdún ọ̀kẹ́ owó náà. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Àǹtí Ṣèyí,
àwọn olólùfẹ́ yín ní àwọn ní ìbéèrè fún yín o àwọn tó ní ìbéèrè ní àwọn tí wọ́n dẹ̀ fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà ńbẹ̀ ẹ wo iṣẹ́ tẹ́ ẹ ṣe iṣẹ́ ayé ni iṣẹ́ ojú ayé ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n máa ń rí àwọn nǹkan kà àwọn míì àdé òpé mo dẹ̀ nífẹ̀ẹ́ pa tí obìnrin yìí kó nínú eré yìí ó dẹ̀ wù mí kí n rí kí n tiẹ̀ gbóríyìn fún ìdí nìyí tá a fi gbé abala yìí kalẹ̀ ó wá jẹ́ abala tẹ̀yìn àti àwọn olólùfẹ́ yín òun là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò. ó yá ẹ jẹ́ ká fún kò. ẹ jẹ́ fún kò. orúkọ tèmi ni Dairo Olúwa MC Precious ní ilé ìwé Odùduwà University Ilé Ifẹ̀. Ìbéèrè mi lọ sí ọ̀dọ̀ Seyi Edun. Mo fẹ́ béèrè wípé ṣé lóòótọ́ ni pé ó fẹ́ ex-husband Tóyìn Àìmàkù. ẹ dáhùn ìbéèrè yẹn. Gbogbo èèyàn lèmi ń fẹ́ o kò sẹ́ni tèmi ò fẹ́ mò ń fẹ́ yín everybody ni mò ń fẹ́ anybody tọ́lọ́run dá gbogbo èèyàn ni mò ń fẹ́. ìdáhùn yín nìyẹn. ìdáhùn mi nìyẹn. ẹ jẹ́ àtúpadà sójú abẹ. Orúkọ mi ni Títílọpẹ́, mo ń sọ̀rọ̀ láti Ilé Ifẹ̀, mo jẹ́ ọmọ iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, mo láì Seyi Edun, ó jẹ́ gbajúmọ̀ òṣèré kan tí mo nífẹ̀ẹ́ sí gan, mo láì bó ṣe máa ń act, mo dẹ̀ gbàdúrà fún yín pé Ọlọ́run máa gbé sókè ní ẹnu iṣẹ́ ẹ ṣé gan. Àmì o, ẹ ṣé o. Àǹtí Seyi, àwọn ìtàn lóríṣiríṣi tí ẹ ti gbé jáde yìí ẹni ó ti tó bíi 8 ṣé ẹ̀yin lẹ ń kọ àwọn ìtàn yìí àbí ẹni ẹni tẹ́ ẹ̀ ń sanwó fún láti bá yín gbé àwọn ìtàn yìí jáde. A ní writer tó máa bá wa kọ tó fi àwa máa sọ story ta ní so ẹni yẹn ló máa kọ ẹyọ kan péré ni mo kọ nù ẹ ọjọ́ ẹ̀gbọ́n mi mọ̀ pé mo ní gift láti kọ story èyí tí writer mi bá mi kọ mi ò like ẹ̀ so ìgbà tí mo wá kà fún ara mi mo wá arrange mo bẹ̀rẹ̀ sí máa sọ mo wá bẹ̀rẹ̀ sí máa ọjọ́ ẹ̀ mọ̀ pé mo ní ẹ̀bùn àti kọ script so mo kọ ẹyọ kan ní ẹ̀mí mo kọ 4 couples. kí ẹ tó di ẹni tí àwọn ayé ń rí ní ojú amóhùnmáwòrán lọ́tún lọ́sìn ó ní àwọn nǹkan kan tí ẹ máa ń ṣe tó jẹ́ pé ìta ń mọ̀ mí àmọ́ nísìnyí tí ẹ ti wá di gbajúmọ̀ òṣèré àwọn nǹkan yẹn ṣé ó yìí ṣe é ṣe fún yín ẹ dárúkọ bíi 2 mẹ́ta nù ẹ̀. kò sí nǹkan tèmi ò lè ṣe bí bá gbajúmọ̀ kò sí èmi ò kí ń ríra mi bíi like well known person kan máa ń ríra mi bíi normal self mi gan tó bá máa suit mi òun ni mo máa ń ṣe the only thing ni pé mo lè máa appear láti lọ ṣe because normally gan mo lè máa appear ní natural life mi so tí bá fẹ́ ra nǹkan títì tí bá rí nǹkan tí mo like mo lè pe ọmọ tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi máa park pé kó lọ rà wá tí ìbá dẹ́ rí èèyàn fúnra mi máa wá bí kan park máa bọ́lẹ̀ tí bá máa fi kọjá lọ wọ́n máa kàn máa pa ó dàbí pé kọ́ tó sọjí mo ti lọ́n tèmi nìyẹn kò sí ìbá sẹ́yìn mi náà ni máa ṣe fúnra mi so èmi ò ríra mi bí like because I'm this mi ní lè ṣe irọ́ o. ṣé nǹkan bí ìwọ̀sí bí àbùkù ó ti ta bá yín ní ìgbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí yálà lẹ́nu iṣẹ́ àbí níta. ìyẹn ò ṣe é kà wọ́n ní pé tó bá ṣe kiri kan ló máa forí tì yàrá ìdíṣẹ́ yìí èèyàn ní láti ní àmúmọ́ra oríṣiríṣi kan ló ti challenges lèèyàn ti face ìgbà tí àìtí ní mọ́tò ìgbà míì a máa lọ location wọ́n kàn máa dá wa jókòó àní ṣe once owó ẹ̀ ló máa fi sanwó tẹ̀ ló máa fi ṣe gbogbo ẹ̀ wọ́n á dá ẹ dúró wàá máa wò náà ni kò sí kan tó fẹ́ ṣe so nǹkan ìwọ̀sí mo feel pé gbogbo field ló wà béèyàn bá ṣe handle ẹ̀ ló matter mo ti rí nǹkan ìwọ̀sí dáadáa even níta a ti lọ síbi kan rí táyẹ̀ pọ̀ wọ́n máa kọ́ pé báyìí pé wọ́n máa ṣe bẹ́ẹ̀ tó ti ẹ̀rí ẹni àwọn míì dẹ̀ tún máa yọ ọmọ ẹ̀ so gbogbo yẹn ò ń ṣe big deal mo fi pé normal thing tó surround iṣẹ́ tá ń ṣe. iṣẹ́ tẹ̀ ń ṣe tí ẹ bá kí ń ṣe òṣèré kí ni nǹkan míì tí yóò bá wù yín láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́. mo ní nǹkan míì tí mo ń ṣe apart from acting business mo like jù mo like business gan tí mi ṣe fẹ́ act gan láti lẹ́nu. káràkátà. kò sí nǹkan tí mo máa ra nǹkan máa ta nǹkan tó bá ṣà máa multiply but basically aṣọ ni mo máa ń tà nísìnyí máa ń ta fabrics.
tí ẹ bá sí ní oko iṣẹ́ Location. ẹ wà níbi ìsọ̀ yín tẹ́ ti ń ta. No, mobile ni máa ń gbé kiri. Ṣé àǹtí Ṣèyí ti gba àmì ẹ̀yẹ kankan nípa nídìí iṣẹ́ yìí? Àgbà kan ní Ghana, Best Dara last film tó release, ó gba Best Indigenous Movie ní Ghana. Then àgbà fún Ẹja Ńlá, Best Movie. Mo dẹ̀ gbà ní America, Best Fast Rising Actress. Ó yà pé bíi mẹ́rin ṣá láti gbà. Ẹ ti gbà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Ṣèyí Ẹdun, àwọn ìbéèrè tẹ́ ẹ fẹ́ bi wọ́n ó dàbí ẹni pé wọ́n ti dá yín lóhùn ẹ̀. Èmi náà tún ti ràn yín lọ́wọ́ pàápàá láti bi wọ́n. Ó dẹ̀ dàbí ẹni pé wọ́n dá wa lóhùn dáadáa. Ṣé wáyé ní àwọn nǹkan míì tó ń rú yín lójú tẹ́ ẹ fẹ́ bi wọ́n? Yálà nípa aṣẹ́ wọn àbí nípa ara wọn ni. Àǹfààní yẹn ti ṣí sílẹ̀ báyìí. Nọ́mbà kan hàn lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní ojú amóhùnmáwòrán yín. Ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí. Àǹtí Ṣèyí, mo ní ìdánilójú pé tá a bá tún gbé yín wá sórí ètò yìí, ẹ jẹ́ wa níhò. Ọmọ wa. Ẹ ṣé. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Ẹ̀yin ti wà nílé, ẹ ti rí bó ṣe ń lọ. Òun náà ni Alhaji Abdulganiyu Ọláyínká Quadri. Kò pé méjì, irọ́ kò tí ì yorúkọ padà. Tó bá wùn ẹ́ pè ní Másọmọ́, pè ní Fágbàmílà, pè ní Kúrá, whatever ó lọ. Àmọ́ tí mo fẹ́ sọ fún ẹ ni pé Gbajúmọ̀ lètò, ètò ni. Kí ló fẹ́ ṣe? Má yí kúrò, dúró ń bẹ̀. Ẹni tí mo fẹ́ fẹ́ nìyẹn. Happy married life. Ó yẹ pọ̀rọ̀ obìnrin bí àdánwò ni. That's the person I'm getting married to. You are telling me pé tó fẹ́ fẹ́ lélẹ̀. So what's gonna happen to me? Ó pọ̀ jù tí Dọ̀tun fọwọ́ kàn mí nínú oṣù kan. The only thing tó ṣì wà lára mi òun lẹ́yìn tí mo fẹ́ fi gbọ́ ọmọ ṣó. Do like 3 and you're asking for like 2 more. I'm heartbroken. How do I leave? Lọ sí ìyàwó mi lé báwo tí lọ sọ́dọ̀ náà jẹ́. Ilé máa ní tèmi àti ẹnìkan just you and I. Your wife to be. Ó fẹ́ fẹ́ ọmọ mi. Mo ní ìdìmọ̀. Ẹ ti o. Pé torí pé ìyàwó ẹ̀ ń béèrè fún ẹ̀ tó ẹ̀ ṣe bẹ́ẹ̀. Oh, ṣe fínú tán. Abala tá a fẹ́ jọ wọ̀ yìí, abala tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa èdè ìṣe àti àṣà Yorùbá ni. Ẹ má wọ ẹ̀gbẹ́ kí ló dé? Ẹ tẹ̀ dùnú kí ló dé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àlejò tí ẹ bá wá sórí ètò tí n bá ti ní tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ àṣà àti ìṣe Yorùbá ẹ máa wọ ẹ̀gbẹ́ ṣáà kí nìdí? Èmi ò mọ Yorùbá o. Òyìnbó lẹ ti ń sọ látàárọ̀ o. Mi ò sọ mi ò mọ òwe, mi ò mọ gbogbo ẹbí mi lélẹ̀ tí máa mọ o. Kì í ṣe mi nǹkan tẹ́ ẹ bá fi ọwọ́ ara yín mú òun ni máa bí yín nítorí pé ìbéèrè 10 ló wà nù ṣùkú yẹn 3 lẹ láǹfààní àti mú abẹ́ fẹ́ mú 5. Ẹyọ kọ̀ọ̀kan ti tó. 3 ni kò gbọ́dọ̀ ju 3 lọ kò dẹ̀ gbọ́dọ̀ kéré sí 3. Àwọn ìbéèrè tẹ́ bá mú yìí máa bí yín ẹ̀dẹ̀ dá gbogbo àwọn olólùfẹ́ yín lókè òkun àti nílẹ̀ yìí tí wọ́n ń wò wá lọ́wọ́ lọ́wọ́ tó ti yá. Ó yá o. Abala ṣó láyà òun la wà yìí. Mi ò láyà. Bóyá ẹ ní bóyá ẹ ní ẹ̀ ń láti ṣe kí ni ẹ̀ ń láti kópa nínú abala yìí. Kí ló dé tẹ́ ẹ dìjú? Ìṣèpò ìsìn àdúpẹ́. Ìbéèrè ìkẹrin tó jẹ́ àkọ́kọ́. Irú ènìyàn wo ni Yorùbá ń pè ní ọbàkan? Ọbàkan bíi bàbá kan náà ìyá ọ̀tọ̀ọ̀tọ̀. Ọmọ tó bá bí ọmọ ní pé ọbàkan mi ni. Bàbá kan àmọ́ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ gbà á. Ṣó tán? Ṣó tán? Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ mu? Mo àṣọpọ̀ ẹ̀kọ́ yẹn nìkan ní bàbá. Ìbéèrè ìkẹsàn-án tó jẹ́ ìkejì. Kí ni ìtumọ̀ ẹ̀ tí wọ́n bá fi osùn àti àgbàdo paroko sí yàn?
Oṣù ṣebí oṣù ọ máa ń fi ń pa èèyàn lára ni pẹ̀lú àgbàdo. Bóyá ẹnìyẹn bímọ bóyá ìyàwó àbí bóyá ẹnìyẹn. ó ní òwe kan tí wọ́n máa ń pa pé ká fi because set tí mo ti kúrò Yorùbá tí mo sọ ń bẹ̀ pé ó fi oṣù pa ara pẹ̀lú abáyọ̀yé náà ló sọ ó fi pa ògiri kò fi pa ọmọ kò rí àbíkú ló bá ń bí pé so oṣù yẹn ó yẹ kó fi máa pa ọmọ lára ni bọ̀ ògiri ló wá fi ń pa ọjọ́ ìmọ̀ọ́kọ tó ń jẹ́ oṣù yẹn so mo fi pọ̀ máa fi ń pa bóyá èèyàn ló máa fi ń pa lára bọ̀ tó bá fi pàrọ̀ tó fi rọ́yàn. ohun àtàgbàdo tí wọ́n fi pàrókò tí wọ́n fi ránṣẹ́ sí èèyàn ó ní ìtumọ̀. bóyá ọmọ ti kú bóyá èèyàn kan. ẹ tí ẹ gbà ó túmọ̀ sí pé ohun gbogbo làgbàlagbà ń gbà kí wọ́n fi ọ̀rọ̀ yẹn kán fi ṣe osùn. ok kó fi para ok kó gba bọ́rọ̀ yẹn ṣe jẹ́. gẹ́gẹ́ bí àgbàlagbà. mo ti lẹ́nu next time ẹ bá bí mi máa mọ̀. ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkẹta kí ni ìtumọ̀ ẹ̀ tí wọ́n bá fi odidi àmù àti ìgbín pàrokò síyàn. odidi ẹ mọ nǹkan tó ń pè ní àmù. tó máa ń bomi sí. ṣe tí wọ́n fi odidi ẹ̀ àti ìgbín tí wọ́n fi pàrokò. ó mì pé kó ṣe sùúrù náà ni. èyí túmọ̀ sí pé kí onítọ̀hún jókòó sí ibi tó wà kò sí ikú lójú ẹ̀ nítorí pé ojú kan ni àmù wà tí gbogbo kété tí wọ́n fi ń wárí fún. mo gbà yẹn náà. kí lẹ fi gbà. mo ní ẹnìyẹn ó máa ní sùúrù náà ni. àǹtí Ṣèyí ó ní kó jókòó síbi tó wà pé kó má fòyà kó má bẹ̀rù wípé wọ́n máa pọ́nlé níbi tó wà. ó ti yé mi. kí ló dé tẹ́ rò pé a gbé abala yìí sílẹ̀ náà. irú àbátá ọgbọ̀n Yorùbá yìí ká lè máa kẹ́kọ̀ọ́ náà at least mo ti mọ méjì ó ti hard mọ́ knowledge. láti lè máa dára wa lẹ́kọ̀ọ́ nípa ìṣe àtàṣà àti èdè Yorùbá. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nu wọn. ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. aṣọ kí ni. bàbá Emeka ló kọ́kọ́ dé. ọlọ́pàá. ayé ọlọ́pàá mi ti bàjẹ́. bàbá àwọn méjèèjì náà dé papọ̀. èkó ọlọ́jà. dákun kí ló ń wá nu ọjà ń dà yìí ná. ní ìwánu ọjà. káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń dì ní. ó lè ní ọ. àní mo fẹ́ ro oúnjẹ. mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti já tíkẹ́ẹ̀tì tí wàá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ́ wá rí mi. ṣé o sì. ọba ń gbẹ́rù kan ni. àwọn Ọlọ́run fi yín ràn. mo mọ. kí lẹ fẹ́ gbé àti pé bolẹ̀ ń gbé lọ. ẹ bọ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní dààmú àlejò. sílẹ̀ ṣé wọ́n sọ fún ẹ ni. wọn ò sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ara àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹ̀ hàn rẹ́tíwọ̀kì ó ti sáárọ̀ ni. kò ní dáa fún ọ mo ṣe ní kò ní dáa fún ọ. wọ́n ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáárọ̀. ojú adùn wọ̀nà. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì tó bá dé agbèjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ wọn máa lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáà ti dé agbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ló kó lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú ìdẹ̀ra pẹ̀lú àlàáfíà ṣùgbọ́n lè láyà dúpẹ́ òṣèlú ọba rẹ̀ o. ó dùn fún irun mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ rí pé orí ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni báláyà kó wá wọ̀. àǹtí Ṣèyí kí ni àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ràn láti máa ṣe. mo like láti máa gbọ́ music mo like music gan. then mo dẹ̀ like láti dáná tí bá wà free. irú àwọn orin wo lẹ máa ń jó sí. anything tó bá cool music. tó bá ṣáà ti mọ́gbọ́n wá tó dẹ̀ ṣe é jó sí. tó bá ti bá mood mi lọ. kí ni nǹkan tó lè bí yín nínú tí ẹ ní gbà fún ẹnikẹ́ni wọ́n bá ṣe fún yín. èmi ò ń bínú o mi ìwọ̀n bá yẹn ń bínú
but tí nǹkan bá tínú mi ò dùn ẹsẹ̀kẹsẹ̀ mo sì sọ mi ò lè fi hàn sínú so mi ì rí nǹkan téèyàn lè fi bí mi inú tí máa bínú rẹpẹtẹ because instantly tó bá ti ṣe fún mi ni máa jẹ́ kó mọ̀ kó ti ṣe mi. àwọn òbí yín kọ́ ṣé wọ́n nífẹ̀ẹ́ sí iṣẹ́ tẹ̀yàn láàyò? Wọ́n nífẹ̀ẹ́ sí wọ́n ṣe nífẹ̀ẹ́ sí náà ni. abala tó kàn nísìnyí abala gbajúmọ̀ ń jó ni ó wù mí kémi àti yín ká fi ẹsẹ̀ rajó ṣé ó yá? Play orin tó wà òkè. tó ṣe é jó sí ẹ bá ń gbóhùn sókè lọ́hùn oyè lẹ́yìn náà ṣe é jó sí. ẹ gbìyànjú yẹ pàtẹ́wọ́ fúnra yín ijó ta jó sí yẹn ta lẹni tó kọ gan-an. Màláìkà. Kí lorúkọ wọn? Súlè Àlàó Màláìkà. Kí wá ni wọ́n pe àkọlé àwò yẹn? Èmi ò mọ̀ ọ́. Mi ò mọ̀ bọ́. Orí tẹ jó sí tó dán mọ́rán báyìí. Ó dùn náà ni. Superstar òun ni wọ́n pè. Okay. Ẹ ṣé àǹtí Ṣèyí. Òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òǹfà ọ̀nà fún ògbà wá láyè ilé ti tó lọ báyìí. Ó ti yá. Ṣé kò ti yá? Àbí ká ìjókòó ká ìmá ṣe ká ìmá béèrè àníyàn lọ. Kò sí wàhálà ìjọba ti fẹ́. Wọ́n tiẹ̀ ti ń pè mí lókè lọ́hùn-ún. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yìí. Ẹ ṣé. Ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics tí a mọ̀ sí Alájà Shine. MTN àwọn náà wọ́n ní àwọn nífẹ̀ẹ́ yín wípé ká fún yín lẹ́bùn. Mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Ẹ ṣé o April Ventures ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Alájà Shine ẹ ṣé mo dúpẹ́ o. MTN everywhere I go ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Mo fẹ́ kẹ́ ẹ dágbére fún àwọn olólùfẹ́ yín nílé kẹ́ẹ̀dẹ̀ sọ fún wọn nǹkan tí wọ́n máa retí látọ̀dọ̀ àǹtí Ṣèyí Ẹ̀dùn láìpẹ́ láì jìnnà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko everywhere all over the world mo kí yín. Kẹ́ máa retí 4 couples irú kan náà case close àti ọlọ́kà kẹ́ máa retí ẹ̀ láti ọ̀dọ̀ mi. Tí bá tún ní mi tí mo fẹ́ ṣe máa wá sọ ń bì báyìí but for now mẹ́rin yẹn kẹ́ máa retí ẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o ojú tẹ fi ń wò wá kò ní fọ́ owó tẹ̀dẹ̀ fi ń ra original film wa owó yẹn ò ní wọ́n yín ẹ má ra pirated copy o. Ilé tiwa tó ń lọ báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀ àmọ́ mi ò ní lọ láì jẹ́ kó máa yé wa pé sìmí títí ń kọ́ òun la wo sìmí títí sìmí jìnà òun la wo sìmí jìnà ká sí ni títí kò dàbí ká bá ni délé ká bá ni délé kò dàbí ká jọ lápérò rẹ̀ àdúrà tèmi Adédoyin Kúkọ̀yí sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá òun ní pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrìn gbogbo wa Adédoyin ló ń dágbére pé láyọ̀.